ní àgbàdàdé pé ìdádùbúlẹ̀ ọmọ aláta dádùbúlẹ̀ ọmọ ilépo dádùbúlẹ̀. ẹ jẹ́ ká sáré sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Iyabeji tó sọ̀rọ̀. Yes, we saw Iyabeji's voice and I can play it. If you want me to go over it again, we can play it. Iyabeji, ìyá àwọn twins ni mò ń sọ o. Ṣé gbogbo wa mọ̀? Ẹ ṣé gifters, thank you. Iyabeji, ìyá àwọn twins. Woman yìí lòun ti get to know, ma. Ó lòun ti get to know wípé Àgbàlá Gabriel bímọ síta. Ó ní but òun ò sọ because ó tún lẹ́nu òun sọ fún wọn pé ayé ọmọ yẹn máa bàjẹ́ tó bá gbọ́rọ̀ ẹ̀ níta. So you were living with every one of them. You fear sí wọn. They were living with you with fears. Ọmọ kékeré 24 years old tó wá sí church ẹ tó wá ìgbàlà wá sí church ẹ as a pastor. Ṣọmọ tó tún ẹ tí gbogbo àṣírí yìí. Ọ̀rọ̀ kejì. Nígbà tó bí ọmọ yẹn 23 years old. Imagine 23 years old girl tó wá sí church ẹ as a choir. Ṣé o pé jẹta ṣọ́ọ̀tà ṣe ṣọ́ọ̀yẹ̀yẹ́ lèmi kan fi ṣe? Ṣùgbọ́n èyí mo fẹ́ wá bá ẹ sọ̀rọ̀ bíi ìyá àtọmọ. That girl was 23 years old when she came to your church. Kò níyà, kò ní bàbá. Ó wá ìgbàlà wá. Ó wá ìrànlọ́wọ́ wá sí church. Ó lóorí òun pé òun kò dì nínú kápá kọrin nínú church. Ó pè é mọ́ra. Ó ní kí ló fẹ́? Ó lóun need help ni. Ó dà pé lóun kọ́ṣẹ́ àbí nǹkankan. Òun need láti ra equipment àbí kẹ́tìrà lòun mi ti ẹ̀ rántí story yẹn. Ó ń ta ṣàwámà. Ó ń ta ṣàwámà. God bless you. Òun need owó tó ń kọ́ máa fi start. Èlò lè fẹ́ fi start ṣàwámà. Tó bá fẹ́ ṣèyàn ní oore gangan. This is somebody that has been attending your church. Okay? Let's even assume pé kò tí ẹ̀ ń ṣe kankan ní church. Ó wá ìrànlọ́wọ́ wá lásán. Owó tó máa fún èlò ni. Ó tún wá jẹ́ kwaya. Ẹni tó máa ń gbé ìyàwó ẹ̀ ló máa gbé orin. Òun ló máa gbé ìyàwó ẹ̀ lẹ́yìn. Ó wà nínú kwaya. Ó ṣiṣẹ́ fún Ọlọ́run nínú ìjọ ẹ̀. Àgbàlá Gabriel ó wò pé kò ṣàánú fún ọmọ yẹn. Wípé lásán pé ó tiẹ̀ ṣiṣẹ́ fún ẹ. So irú ìwà wo ló ń mú sí àwọn tó ń ṣiṣẹ́ lábẹ́ ìgbòǹgbò? Muyideen ti jẹ́ ká mọ̀ wípé ó máa ń lu gbogbo wọn ni. Ó máa ń dá wọn dùbù sílẹ̀. Ó máa ń fìyà jẹ àwọn tó ń bẹ ṣe ni. That is why they call you Olúwami. Ọba Ọlọ́run ọba jẹ́ orúkọ. Ọba Ọlọ́run ọba jẹ́ orúkọ. Yes, like Chris Okafor. Ìkan náà ni gbogbo yín. So gbogbo ẹ̀yin tẹ́ mú ọ̀rọ̀ ẹ̀sìn, especially ẹ̀yin màá mi tẹ́ wà lórí YouTube kó tí mo gbé YouTube làwọn ìyá yẹn máa ń wò. Ẹ̀yin máa wò létẹ̀ yìí tẹ́ bá rí wò. 370 lórí YouTube yìí. Mo bẹ̀ yín ni ẹ̀yin màá mi mú kẹ́yìn lẹ pọ̀ jù nínú bíbá. Mo fi Ọlọ́run bá bẹ̀ yín. Ẹ máa jẹ́ kí àwọn ọmọ yín kí ó yé wọn èsì àwọn àtàwọn níta àwọn tó wà Nàìjíríà wípé ó lè làwọn tó ń pe àwọn láwọn òjíṣẹ́ Ọlọ́run. Most of them are olè. Wọ́n ti láti àárọ̀ ẹ lọ wo orí TikTok wọ́n máa jókòó bẹ́ẹ̀ láti àárọ̀ dalẹ́ ni. Àwọn ló máa lọ sórí gbogbo àwọn ṣòwò èrè táwọn àwọn ilé ibi tó ń bá wọn ṣe àwọn lè máa rí níbẹ̀ tó máa jókòó wọ́n máa kọ́lé mi ṣé ó sọ pé ọmọ Ọlọ́run lòun ni ṣèbí èèyàn alára ẹlẹ́ran ara ni. Kò sẹ́ni tó bá yín sọ pé kò ń ṣe èèyàn ẹlẹ́ran ara ṣùgbọ́n ìwọ tó jẹ́ pásítọ̀ torí pásítọ̀ nìyẹn tí àwọn èèyàn ń bẹ́ẹ̀ ṣiṣẹ́ ìwà wo ló ń wù sí àwọn ọmọ ìjọ ẹ. Most of you, and it's not only pastors, most of you that you have house helps. How do you treat your house helps? How do you treat your domestic staff in the home? Ìwà wo lẹ ń wù sí wọn? Some of you are so wicked. Tẹ́gbẹ́ ọmọ ọ̀dọ́ yóò lè jẹun lórí tébù tẹ́tí ń jẹun. Ọlọ́run ò fẹ́. Ó tún wá jẹ́ ìwọ tó ń preach nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ dá kọ́kọ́ gbé charity sẹ́gbẹ̀ o. Ẹ kọ́kọ́ gbé charity sẹ́gbẹ̀. Ẹ ní ká kọ́kọ́ mu ní ọ̀nà Ọlọ́run tó pera ẹ̀. Because mo rí àwọn àgbàlagbà kan tí mo bá wò kì í ṣe lébi.
àwọn máa ń ṣe content ni tí wọ́n sọ pé David ṣe Solomon ṣe kò sẹ́ni tó mọ̀. We cannot fight for God for real, and God's ways are not our ways, and we have no right to judge anybody on earth. No, that is not even about it. But we cannot stop talking about it because we need to create more awareness for people until this guy stops all his bullshit. Bóyá ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yẹn, ẹ̀yin gbé ọ̀rọ̀ Jésù nìkan. Ẹ wò ó gẹ́gẹ́ bí individual nínú society tó ń ba ìlú jẹ́. Ẹ kọ́kọ́ wò ó gangan wípé òkè tó ẹgbẹ́ yìí ni àbúrò yín ó wà ní position tí ọmọ yẹn wà, báwo lè ṣe máa feel? And ọmọ yẹn nìkan la rí, others ńkọ́. Kejì nìkan la gbọ́ ń pa ẹ̀, others ńkọ́. Muyideen la gbọ́ ń pa ẹ̀, others ńkọ́ tí wọn ò lè sọ̀rọ̀ síta. Nígbà tí Muyideen, most of us condemned Muyideen. Ó ní irọ́ ló pa. Àwọn condemn ẹ̀ lórí platform wa o. I stand for òótọ́ ni, torí òótọ́ lèmi máa dúró fún. Abiyamọ ni mí, mi ò ní gbàdúrà kí tí ẹ bàjẹ́, ṣùgbọ́n má bàtọ̀ ọmọ ọlọ́mọ jẹ́. Muyideen lè jẹ́ tó jẹ́ pé ó ní challenges lórí substance, but you are taking advantage of him because you plotted everything right from the onset. O ò ní kọ̀kọ́, bọ́bọ́ yóò tọrọ owó kò ṣe kọ́kọ́, ó lò láti gba owó ni. Another baby got a baby girl for him again. You can imagine. Father Abraham. Fún gbogbo èyí tẹ́ sọ tẹ́ jáde tẹ́ sọ wípé kò ṣáà kì í ṣe Ọlọ́run kìnnìkan ń yẹn gbàgbé ẹ̀. We are no look tẹlomi wọ́n lóòótọ́ ju tiẹ̀ lọ. Bọ̀ torí pé òun jẹ́ tó ń jáde tó wá ń lu àwọn aráàlú ní jìbìtì. Tó ń fi ọ̀rọ̀ Ọlọ́run lu àwọn èèyàn ní jìbìtì. Are you saying we should stop talking about it so that he can continue his ways? Ẹ tó bá kọ pé who said Ìyálájé èso lórí búkú ẹjọ́ Olúwa ṣeun ẹjọ́ nítorí Ọlọ́run ọba àti ní òní bàjẹ́ o. Kí ni Ìyálájé fi jó lórí búkú ẹjọ́ mami ò sí yín ní èní blọọkì ẹjọ́ nítorí Ọlọ́run. Ìyálájé ò ṣe kankan. I still stand by it. Ìyálájé dìde ó jáde nígbà tó máa sọ̀rọ̀ ó sọ tiẹ̀ jáde. Ìgbà tó dúró fún bí ìyá lè fẹ́ ẹ̀sẹ̀ kó wá tún gbogbo àṣírí ẹ̀ síta náà. Irú pẹ̀lú bó ṣe ìsọ̀rọ̀ ẹ̀yìn gbá àwọn àgbàlagbà kan nínú program tó ń pè jáde wípé Ìyálájé ẹ má sọ̀rọ̀ Ìyálájé ẹ má sọ̀rọ̀. Àwọn ìyá mi tí mò ń sọ lórí YouTube nìyẹn. Àwọn ìyá àgbàlagbà tẹ́ pé wọ́n yìí believe pé well we can still settle things behind. But it's different from this. You are calling yourself black belt sis. You are calling yourself a pastor. Ó ní ọmọ ìjọ tó jẹ́ choir mistress ẹ̀. Ó wá ìmọ̀ lọ́wọ́ wá. You saw her there as a young girl, beautiful young girl nínú choir. Ó pè kí ni ìṣòro ẹ̀? Ọmọ yìí ní ìṣòro ló gbé mi wá sí church. Number one kò sẹ́ni tó wá sí church yẹn tí ò ń ṣe ìṣòro ló gbé débẹ̀. Ìṣòro àti jẹun ló gbé lómi débẹ̀. Weekend food yẹn nìkan ló gbé lómi débẹ̀. Kò sí nǹkan míì. Ọmọ yìí dẹ̀ sọ ìṣòro ẹ̀ fún ẹ. Ó wá ní kó ní ìṣòro ní hotel. Kó wá bá ẹ ní hotel. You invited her to the hotel. She went there. Of course, for you people that will say, ṣọ́mọ yẹn náà mọ nǹkan tó ní kó wá ṣe lóòtẹ́ẹ̀lì, ó máa mọ. Ṣùgbọ́n ebi ò ní jẹ́ kó kóńgò orí ara ẹ̀ pé kí ni dáàdì ni kí n wá ṣe lóòtẹ́ẹ̀lì. Àti pé ẹni tó ń wá ràn lọ́wọ́. Láti ẹ̀rọ pé at least òun ò ṣe kó ṣe káàkiri. Wáyé pé pásítọ̀ ló ti ẹ̀fẹ́ ṣe tó ń kúkú lọ. A ní mí gan, ó lè má wo owó ẹ̀ sí pásítọ̀ rárá. We don't know how naive she could be. And she went there to meet you. Pastor, ẹ bá gbé òkú ńlá jáde. From my dawn, you said I should lose weight. I will lose it. Thank you. Oh, parọ́, ó sọ tọ́ ni. I will lose weight. From my dawn, so ṣe, I will lose weight. Ó ti yẹ yín, ó wá gbé òkú jáde fún ọmọ yẹn. Ọmọ ní òkú ẹ̀rọ Ọlọ́run bá. Ó wá bá ọmọ kékeré yẹn sùn. At 23. Number one, ó ní àbúkò tó jẹ́ age mate ọmọ yẹn. Ìyàwó ilé ẹ̀ wà ń bẹ̀. Ó dẹ̀ fi hàn pé ọmọ yìí tí bá ti máa ṣe olóore tó bá ti wá máa dún lóòótọ́ tó máa fún ní owó yẹn. Wọ́n ní di èní bóyá wàá dá lókòwò.
ti somebody tí gbogbo yín sọ pé ṣèbí ẹ̀ ti ẹ̀rọ oore kan mọ oore wo wà l'Àgbàlá Gabriel ń ṣe. It's just common sense. Àti àjọkẹ́ tó fáwọn ọmọ méjì pẹ̀lú ìyá ní 25,000 naira. Ẹ tí ẹ máa bọ̀ mo máa débẹ̀ àti mi máa débẹ̀. Okay, this is somebody that every week agbáwọn èèyàn jáde àwọn olórúkọ àwọn oníkiri agbé wọn jáde ní same church kọ́ dáwó fún wọn. Wá dúró ọmọ yìí nídìí bóyá wọ́n tó máa fi bẹ̀rẹ̀ business yẹn lè má ju 300,000 lọ. Wá lọ bá sùn olóò máa fún lówó o fún ní kọ́bọ̀ bóyá 5,000 àtọwọ́ oúnjẹ tó jẹ ní hòtẹ́ẹ̀lì yẹn nìkan ló máa rí. So you actually promised to give us something you never did. And this is you people tẹ́ ẹ sọ pé ṣe ẹ̀ tí ẹ̀rọ oore tó ń ṣe ṣèbó ń gbá àwọn èèyàn ó ṣe wọ́n lóore that means pé kò ṣe anybody lóore irọ́ ló pa. O tún wá pàdé ọmọ yẹn you met her as a virgin. O pàdé ọmọ tẹ́ pé ọ̀ṣàrà yìí ní bóyá bó ṣe pàdé ìyàwó ilé ẹ̀ náà nìyẹn tó bá olúwa ṣe mí lóore kò sí rọ́mbẹ̀ it's not impossible. Kíyàn tiẹ̀ kọ́kọ́ bá obìnrin nílé iyì ní ayé àtijọ́ olórí burúkú làwọn bòdá àsàlẹ̀kù wọn tó bá wa nílé kí wọ́n jẹ́ kí wọ́n bá wa nílé àwọn bòdá àsàlẹ̀kù yẹn ìpele máa gbà bòdá mi ní sàlẹ̀kù torí ẹ jẹ́ kó bá wa ní ẹ ti tìbọ̀ ti fọwọ́ sí fún gàdàgàdàgàdàgàdà àwọn bòdá àsàlẹ̀kù jẹ́ kó rí ẹ̀jẹ̀ níjọ́ tó kọ́ wá fẹ́ wà wọ́n ti bá bẹ̀ jẹ́ mo ṣe sọ gbogbo àwọn ilé alágbólé tí o wá gbé kékeré that is why you cannot tell anybody when those things happens to you and when they come out ní old age irú Ìyábọ̀ tó dìde tó sọ pé wọ́n bá òun sùn ní kékeré gbogbo yín ẹgbẹ́ yín ìrora kẹ́yìn bò ṣùgbọ́n òun là ń sọ yìí kò ní dáfẹ́ ìbọ̀dá àsàlẹ̀kù gbogbo ìbọ̀dá mi ní sàlẹ̀kù olórí ẹ máa mú wa lọ sínú tọ́ílẹ̀tì níbi ṣáláńgà ẹ máa tọwọ́ bọ̀ kò ní dáfẹ́ ìbọ̀dá àsàlẹ̀kù. Most of us cannot tell our parents. We cannot. We will just be like, àkókò mọ̀ tó ṣẹlẹ̀ láti kẹ́ máa fọwọ́ pa àwọn olóko ẹ mọ iye ọmọ tó ti ṣe bẹ́ẹ̀ fún mi kékeré. O wá bá irú ọmọ yẹn o bá lé at 23 years old. Kó tiẹ̀ wú ẹ lórí pé ní Gen Z ọmọ Gen Z sì òyìnbá lé kò dẹ̀ ṣàánú ẹ̀ kójú owó tó fẹ́ fún ní nǹkan tó fẹ́ fún kó tiẹ̀ dá lókòwò kó wá dọ́gbọ́n nínú church kó wá mú jáde wípé inú àwọn kwaya àwa yìí o wọn náà nídìí ẹ̀pù o gbogbo àwọn tó ń lọ church èèyàn mélòó ló ń gbé jáde Àgbàlá Gabriel gbogbo èyí tẹ́ ló ń ṣoore èèyàn mélòó l'Àgbàlá Gabriel ń gbé jáde nínú that same church ẹgbẹ́ bá ti débẹ̀ báyìí ẹ ti rí àwọn èèyàn tó wà bẹ́ẹ̀ pé àwọn tó need help ni èèyàn mélòó l'Àgbàlá Gabriel ń gbé jáde ní wíkì pé ẹ ti ẹ̀ ṣàánú ẹ̀ torí ẹ ló ń ṣàánú ẹni kẹtì ẹ̀ wo oore ọjọ́ kan mọ́ lára oore wo ló ṣe oore tó ti máa rí owó tiẹ̀ owó tó fi kọ́ ilé ẹ̀ iṣẹ́ wo ló ṣe tó fi ní ilé kan ilé kejì tó ní school tó ní orí hospital iṣẹ́ wo lẹ gbé sílẹ̀ owó ẹ̀yìn ìyá ìlú òyìnbó tẹ̀ ń sẹ́ǹdì sínú foundation kó fi kọ́lé fún ìyá àbèjì kó fi kọ́lé fún Sanyẹ̀rì àbí kí ló pé tó kú yẹn Sanyẹ̀rì kan ló kú sọ́rí Suebebe gbogbo àwọn owó yẹn òun l'Àgbàlá kó jọ tó fi di ẹni tó dìlé ẹ̀yin màmá tí àwọn ìyá yín táwọn ọmọ yín fún yín ní kọ́bọ̀kọ́bọ̀ kẹ́ fi jẹun tẹ̀ ń kó owó fún tẹ̀ ń kó owó fún owó yẹn ọmọ yìí ní òtí ní ilé lórí some of you here mo ti sọ sórí ẹ̀gbọ́n mi kan fún yín tó refuse láti lọ kọ́lé sí Nàìjíríà ọ̀tí torí pé àwọn àṣekóhun tó lọ ṣe tiẹ̀ wọ́n máa ń kó fún pásítọ̀ ni wọ́n máa ń kó fún fánẹ́jì ni some of èyí tẹ̀ ń fún ní owó nílẹ̀ ní Nàìjíríà because ẹ believe pé Nàìjíríà wọ́n ń gbá àyàn wọ́n ń ṣe wọ́n mọ̀ kíkí kó fowó mi ṣàánú òun lẹ̀ ń ṣe ẹgbẹ́ nǹkan tí àwọn kan sọ ń bí ẹlòmíín ṣe nítorí ó ti rí àwọn tó ti wà nínú ìnira bíi tòun rí ó dẹ̀ take advantage of àwọn yẹn ó dẹ̀ ń gba owó yẹn ó rí àwọn yẹn kan á jà fún òun làṣírí ẹ̀ tó fi tú síta àṣírí ẹ̀ wá tú síta ẹ̀yin wá fi ń wé Emmanuel
fi ń wé Jésù ẹ fi ń wé Sólómọ́nù náà dóbò púpọ̀ Ọlọ́run yìí nífẹ̀ẹ́ David dóbò púpọ̀ Ọlọ́run nífẹ̀ẹ́ ọmọ sí ẹ má ṣe bẹ́ẹ̀ náà àkúlè pa a máa bá wí náà ni. Don't tell anybody to stop. Don't tell anybody to stop. Don't advise any speaker to stop talking about it. Leave speakers. Let them come out. Let them expose him more. The more they talk, the more people come out. Victims come out to speak and see. Brother, gbogbo ẹ̀yin tí ó yẹ pé ẹ̀yin ṣe ti yín gẹ́gẹ́ bí pé yes speakers nìyí orí yín dẹ̀ pé ó ń ṣàwọn elébi tó ń ṣe láti lè support ẹ̀ láti gba owó ó ní àwọn kan elébi ni wọ́n by their sure you shall know them. Ẹ ti mọ àwọn yẹn wọ́n fẹ́ build platform lórí TikTok wọ́n fẹ́ make owó irú àwọn ilẹ̀ máa rí tó máa jókòó tó máa stage show amadúró ti ní amadékìní kan ní ṣóun nìkan lọ́kọ́kọ́ máa jalè ní ṣé ti ní nǹkan tẹ̀ ń breed ní Nàìjíríà and most of you are living in Nigeria inú ìyà nínú ìṣẹ̀lẹ̀ wa èyí wọ́n yìí protest lórí pé níná kì í níná máa fọwọ́ nu ara báyìí káṣí fún yín máa ń gùn tó yìí máa ṣe báyìí wọ́n ń paná yín wọ́n dẹ̀ ń gba owó náà bó ṣe ń bẹ̀rẹ̀ náà rè ṣùgbọ́n ní owó tó máa appropriate fọ́rọ̀ náà irú wọn làgbàlá Gabriel wọ́n ti mú owó yẹn wọ́n ti divert ẹ̀ síbò míì lẹ́nìkan ló kú tó lọ bímọ níjẹta ànákọ́ ni wọ́n gbé kiri lórí Instagram kí ló pọ̀ ọmọ yẹn oxygen ò sí ní government hospital oxygen kò sí ọmọ yẹn ti lose kínní kò sí oxygen tó máa fi revive ẹ̀ nítorí pa ọmọ yẹn nìyẹn public hospital ni o gbogbo yẹn wà ń bẹ̀ tí BBL kọ́ eléyìí lọ bímọ ó tún yàtọ̀ tí BBL private hospital nìyẹn lọ ìyẹn jẹun yóò tó wọ́n fẹ́ fáìn ni tìyẹn yàtọ̀ eléyìí ó lọ bímọ public hospital you can imagine how tough it is ní Nàìjíríà yẹn àwa ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé àwọn ẹni ibi tẹ̀tún ń pè ní pásítọ̀ yín gbọdọ̀gẹ́bù òdòbòtóbò ẹ̀yin kan wá jáde ẹni kò ṣáà kì í ṣe Jésù owó ẹ̀ náà máa ń le you're doing nothing but you're destroying him more tó bá di pé àwọn kan dúró tó dẹ̀ rí pé àwọn tó sọ̀rọ̀ yẹn àwọn ọlọ́pọlọ èèyàn àwọn àgbàlagbà tó jẹ́ pé I don't understand. I don't know how to express myself on this. Ṣàbọ̀ ní àwọn kan tó jẹ́ pé ó mọ̀ pé wọ́n ṣiṣẹ́ tí wọ́n ní olè làwọn yẹn. Àwọn yẹn náà máa jókòó látàrí ọ̀dà alẹ́ tó máa wé gèlè tó máa dàbí wèrè. Àwọn yẹn kọ́ là ń sọ I'm not talking about ẹlẹ́bí àwọn yẹn kọ́ mi. Tó bá rí ìwọ tó yẹ pé gbogbo àwọn èèyàn wọ́n mú ẹ̀ lé èèyàn gidi ní society. Ó ń ṣe show, ó ń rí owó olówó lọ́wọ́, oníṣẹ́ ti ìlú òyìnbó ló gbé. Àbí Nàìjíríà kan tó wà ókè. Tó bá ń support ẹ̀ tó ń fọwọ́ ra lẹ́yìn kò ní change. Hábìlì pé kan tó ń ṣe yẹn dá ẹjọ́ glasses ni mò ń tà ó ṣe láìkẹ́ ṣàkọlélẹ́yìn ṣàkọmẹ́ndẹ̀ ni ó fine ṣàkọmẹ́ndẹ̀ ni gbogbo ìtì máa fi wọ̀nyí lálẹ́ ṣe ti gbọ́ I do prescription I do recommended for male and female ẹjọ́ ẹ pè mí. Irú àwọn èèyàn gidi yẹn Ọbátọ́lá ní Ọláníyì sísítà mi irú sísítà Tọ́lání ó ti fẹ́ fún lọ́rùn pàtìpẹ́ ó ti fẹ́ fún Àgbàlá Gabriel ó ti fẹ́ fún lọ́rùn pàtìpẹ́ wọ́n ò jẹ́ kó fún lọ́rùn pa ni. Irú àwọn èèyàn tí wọ́n dúró tó mú òótọ́ ọ̀rọ̀ yàtọ̀ sí ẹ̀yin elébi. When they see that you are someone on social media that has a voice and you are standing by such a person inú ẹ̀ máa dùn ní kò ní mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. O ti fi wé Jésù o ti fi wé Muhammad o ti fi wé Solomoni o ti fi wé David. A rò pé ṣáà kan náà forgive òun kí wàá di tẹ̀yìn kọ́lọ̀ tí wàá ṣe fẹ́ platform yìí tóbi tí platform yìí bá tóbi ẹ fi ṣe nǹkan tó dáa.
you know, you have condemned his act. But ó ti tó now, ó tó fún kíni, ó tó fún olè kó máa jalè lọ. Ẹgbẹ́ òkú tí ìyá bèjì yẹn wí, ó nígbà tó ń gbọ́ kíní yẹn, ẹ wo bí tí máa yí wicked dé. Ọmọ yẹn wá pè é after some, ó yìí lọ sí church ẹ o, ó yìí lọ gbé máìkì o. After tó ti do lóyún tó ti do, mi ìmọ̀ bẹ́ẹ̀ ṣe máa ń feel. Ọmọ yẹn ti bá sùn, ó fún lówó tó yẹ kó fún, ó promise ẹ̀. That same girl was still coming to your church and you were still seeing her. Òun wò ó ti ṣe tiẹ̀, ó ti yọ tójú ẹ̀, ó ti máa lò bí tá a ti mọ̀. Ọmọ yẹn dẹ̀ ń wá síbẹ̀, ó ń kọrin, ó dẹ̀ ń wò bẹ́ẹ̀. Lẹ́yìn ìyàwó ẹ̀, ọmọ wá pè kó òun lóyún. Oníkọ́ ọmọ lọ ṣẹ́yún. Pásítọ̀ yín nìyẹn o. Pásítọ̀ yín tó máa lóun ṣe àánú fẹ́ dà, ṣùgbọ́n fẹ́ pa ọmọ kan. Ẹjọ́ ẹ bá mi mute tẹ́ bá ti dé. Ó fẹ́ pa ọmọ kan, your pastor tẹ́ ń pè lẹ́yìn pè ní pastor tẹ́ ń pè lólóore. Irú wọn ló máa rí ọmọ ní títì, wọ́n á gbé, wọ́n ní ha. Abíamọ wo ló sọ ọmọ nù? Ẹjọ́ ẹ bá wa dáwó fún ká tọ́jú ọmọ yìí. Nítorí pé kò ń ṣe pé ó nífẹ̀ẹ́ humanity nítorí owó tó fẹ́ rí lórí ọmọ yẹn ni. Tó tó bẹ́ẹ̀ tó nífẹ̀ẹ́ humanity ni, ó ní dùnà kó lòun lóyún kò ní kó lọ ṣe. Ẹ̀ṣẹ̀ tẹ́ni tó sọ ọmọ nù tó lọ gbé ní títì tó ń ṣàánú ọmọ yẹn, ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ìwọ náà ṣẹ̀ tó kó fẹ́ bá yé ọmọ kan jẹ́ ọmọ tó yẹ kó wá ṣe oríire ní Nàìjíríà kó di president, kó má di Buhari, kó di president gidi. Òun ló fẹ́ bá yé ẹ̀jẹ̀ yìí. Ó fẹ́ kó wá sílé ayé. But you pretend to be good when you see a child out there and he loves us all over the world. Ẹ wo ọmọ tí ìyá kọjú sílẹ̀. Àánú ṣe mí, mo sunkún gbà tí mo débi tí mo rí màmá ò tí jẹun látàárọ̀. Níwà ó léèyàn tó wá bá ẹ wípé bí ń pa òun tó fún lóúnjẹ. Kí ni Jésù gan wí? Ó ní nígbà tí ebi ń pa mí ò fún mi lóúnjẹ. Nígbà tí mi ò rí léwọ̀ ò ṣílẹ̀kùn fún mi. Ta ló ń sọ ṣé Jésù fúnra ẹ̀ ló ní ìdí ẹ̀pù ni? Ṣé báwọn èèyàn tó wọ́n sì wá ni? Sílé ayé. And you as a pastor that you are preaching the word of God, you cannot use that to help that girl. Ọmọ yẹn wá sí ìwá sí church Àgbàlá Gabriel. Òun rí, òun wò ó, kò sí tó kún ẹ mọ́. O ti ṣe tiẹ̀ kúrò ńbẹ̀, o ti do dáadáa. O do dáadáa. O wá fi sílẹ̀. O ní kó lọ ṣẹ́yún, ọmọ lòun ò ṣẹ́yún. Ọmọ lòun ò ṣẹ́yún. Ọmọ sá ń ṣọ́ọ̀ṣì, kò wá sí ṣọ́ọ̀ṣì mọ́, ó lọ bímọ. Ọmọ bímọ tó ń pè ẹ́ Àgbàlá Gabriel, ó gba ọmọ. Wọ́n ní wọ́n ló fún ọmọ yẹn, ló fún wọn ní owó orúkọ tó ń sọ àwọn ọmọ yẹn, àwọn ìbejì. Ìwọ ló fún wọn ní orúkọ tó ń sọ àwọn ọmọ. How wicked can you be? And you are calling that person a philanthropist? No. Àti ẹ̀dá akẹ́kọ̀ọ́ fún wọn lórúkọ o. Màmá yẹn ló fún wọn lórúkọ. Wọ́n ní kó fún wọn lórúkọ, àwọn ọmọ mú orúkọ wá látọ̀run. Wọ́n ti mú orúkọ, àníyàn bèjì yẹn sọ kó fún wọn lórúkọ sẹ́ẹ̀. Mo fún wọn sẹ́ẹ̀. Okay, let's even accept that. Okay, okay, kò tí ẹ wá tún fún wọn lórúkọ. Good. Wọ́n pè é. Okay, you didn't give them name. Okay, they are James. Only same name. Anyway, whichever way. Wọ́n pè é. Oh, yọjú níjọ́ ọ̀kọ́ mọ́. Torí kọ́ máa sọ pé pásítọ̀ ń ṣàgbèrè. Ó fìyà jẹ ọmọ ìbejì. Ìgbà tó lọ́ máa ṣèyanu ẹ̀, ó bí ìbejì ọkùnrin méjì. Ọkùnrin méjì làǹtìlanti ló bí. For all of you that you are saying ìyàwó ilé òbí kò mọ́kùnrin kiri kan, please stop saying that rubbish, okay? Ọlọ́run ló ń ṣe ọmọ àtọkùnrin àtobìnrin ọmọ ni ọmọ ń jẹ́. In fact, some people prefer ọmọ obìnrin gan ju ọmọ ọkùnrin lọ. So pé wá bí obìnrin ìyàwó ilé bóbìnrin kiri kan, it is what it is, it doesn't matter. Nǹkan tóbìnrin sọ́kùnrin ṣe, obìnrin ṣe tó dáa jù lọ. Ṣùgbọ́n obìnrin ló fẹ́ gé dádì mi lórí ní airport tó jẹ́ pilot yẹn Ọlọ́run ní kí dádì mi jàjẹ́ sára. Ṣùgbọ́n obìnrin ni pilot tó fẹ́ gé wọn lọ tó fẹ́ gé dádì mi lọ́pọlọ sọ́run. Ṣùgbọ́n náà ló yọ Àyìndé tó ní kó lájẹ sára. Ṣùgbọ́n obìnrin ni pilot yẹn. So ọkọ tọkùnrin ṣe obìnrin ṣe jù bẹ́ẹ̀ lọ. So please stop talking about Ọlọ́run wá mú obìnrin lọkùnrin no doesn't matter. Kò gba placenta ní ẹgbàgbé ọ̀rọ̀ àìmọye placenta tó ń jù sí títì. Ẹnu jọ fẹ́jọ ìgbàgbé ẹ̀ àìmọye placenta tó ń jù dànù. Nílùú òyìnbó gan placenta wọ́n máa fi ṣe àwọn oògùn wọn ṣe oríṣiríṣi pẹ̀lú ẹ̀ so it doesn't make anything. Dáàdi yóò ní oògùn flight àti tọ́lá ni màá ṣe ilé ṣe gbẹ̀yìn ni.
Ọ̀túnba, you have 4 daughters and you are happy. God bless all our children. Àtọkùnrin àtobìnrin. Tí ọmọkùnrin mi bá fún ẹ níṣòro, wà gbàdúrà pé o bèrè rí láyé yẹn. Ẹlòmíì ní ìfọ̀kànbalẹ̀, ó bí ọmọbìnrin, ó fi wàhálà wá ọkùnrin. Ọmọkùnrin kan ṣoṣo yẹn tó níbà ló fún ní wàhálà tó fi kúrò lé ayé. Mo mú èèyàn kan tẹ́ pé ó ti bí obìnrin, ó wá wọ́kùnrin last born tó jọ́kùnrin. Second to the last, ó tún dáta tó tún bí yẹn tán, ó tún wọ́kùnrin mi, ọmọ yẹn gangan, n tó fojú wọn rí tó fi tó máa yẹn fi kú. So there are times pé ó máa ń ṣẹlẹ̀, so please let's leave that one for another day. But tó wá bí ọmọ ìbejì fún ẹ, ó wá tọ́jú àwọn ọmọ náà. Ìwú ẹ̀ ló dẹ̀ ń gbọmọ lọ́mọ ní títì tó ń tọ́jú wọn, wàá dẹ̀ tó gbọmọ dání, wàá dẹ̀ jẹ́ ká tọ́jú ẹ̀. What kind of a pastor are you? What kind of a philanthropist are you? You are not a philanthropist. Olè ní ẹ́, n tó máa jẹ ló sún ẹ débẹ̀. Kò ṣe pé o nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ. I disagree totally with that. Tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ, you will not treat anybody, not a woman, not a man. Tó bá nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ, Muyideen tó forí ẹ̀ gba owó, o ò ní tẹ sílẹ̀ tó jù ẹ lọ, tó ní mo ṣàǹpàǹkẹ́rẹ́. Àwọn èèyàn nítorí pé ó kàwé ní ìwé ní kọ́kọ́ èèyàn máa ń ka ọpọlọ. Ẹni tó bá jẹ́ pé ó wicked ni. O ò rò pé o lè débi ipò tó wà ló ṣe gàràgàràgàrà. Wọ́n ní ọmọ ìwà bímọ tán, wọ́n wá ń bí ẹ ní owó pampasì, owó pátá, owó búrà, o ò rí kọ̀kọ̀ fún wọn. Ìyá àgbèjẹ́ mi pé ìyá alájẹ ti sọ tí wọ́n níjọ́ yẹn. Wọ́n ní o tún dó ìyàwó Muyideen, o dó dáadáa. O mú girlfriend yẹ wálé tó wà ń ta kó lè máa fún ẹ ní service every day. O wá mọ̀ pé Muyideen o wá ní kó fi bẹ́ẹ̀ fàyàwó wọlé. Ẹ mọ̀ pé àwọn ọkùnrin máa ń ṣe kínní yẹn. Do you know that? Some men, àwọn náà ní ọmọ tó bí síta o, wọ́n wá ní ká bu àwọn hard bọ́ọ̀mù ló lé ọmọ. Ìwọ náà wá gba ọmọ nínú ilé pé àbúrò ọkọ mi ló lé ọmọ àti ìyàwó ẹ̀ ló ń gbé ní ìyàwó tó gbé wọnú ilé yẹn torí àbúrò ìyàwó àbúrò ẹ̀ ọkọ ẹ̀ ń do mọ́ ẹ lára nínú ilé ni. That's why o lè sọ fún mi pé ìlú òyìnbó ta ti ẹ̀wà yìí nígbà táwọn ọmọdé táwọn dáàdì ní ká gbàyàn sí ilé tó bá múyàn kan wá àbúkọ́ mi kan bá múyàn kan ní obìnrin mu ní gbàtọ́ ìpè mo fẹ́ yàwó fọ́ọ̀kọ́ mi. Ẹ jọ̀ọ́ ẹ má ṣe bẹ́yìn no. I don't need any wife for my husband. I am okay. Ilé yẹn wà okay. You understand? You now put another woman in the same estate where you live with your wife. O wá mú fún Muyideen, o ṣèyàwó fún Muyideen, o kó tútù sí Muyideen lọ́rùn ní táyì Muyideen wà báyìí. Bọ́tà yẹn ẹgbẹ́ bí ló wà. Ní Muyideen ṣe báyìí. Bẹ́ẹ̀ tí ìhun ní bí kí ló yẹ torí o ṣe ìlú àná. A day before the wedding, Bachelor's Eve làwọn ayé ń ṣe. Beating Eve ló fún Muyideen. Bachelor's Eve la gbọ́ pé ọkùnrin ń ṣe. Sisters Night la gbọ́ pé obìnrin ń ṣe. Ìgbà tí ìlú àlùbàrà night ló fi Muyideen ṣe a night before the wedding. And this is the same person tó gbé wá gbowó wedding, ó gbé wá gbowó shop, ó gbé wá gbowó eyín, ó gbé wá gbowó gbẹ́kú amárùn lọ. Gbogbo owó náà dà. Where is the money? You think he used all that money for Muyideen? No, he never did. The 10,000 tó lò fún Muyideen every week. Owó pé panumọ́, ó ka ẹ̀pọ̀ òdó ìyàwó mu. Ó ka ẹ̀pọ̀ òdó ìyàwó mu. Ló ṣe ní kó pa ẹ̀mọ́ lò fún 10,000 every week. Meanwhile, every time tó bá ti gbé jáde, ó tún ṣeré ìṣòwò lórí ẹ̀. Muyideen ò rí 10%. Look guys, you don't know this guy's tricks. Gbogbo owó tí pọ̀pọ̀ yẹn kò ná 10% lórí àwọn èèyàn tẹ́ni kó fún lówó ni. Bẹ́ẹ̀ni, kò ná 10% lórí àwọn èèyàn tẹ́ fún lówó. Àṣírí ẹ̀ tú nítorí Ọlọ́run ti ní òun máa lo Kejì. Ọlọ́run lù ẹ́ lágbára Ọlọ́run wàá fi ẹsẹ̀ ara ẹ̀ rìn jáde tó bá lọ ṣe operation yẹn. Ibikíbi tó bá ti ṣe operation yẹn wàá rí àánú Ọlọ́run gbà. Ogun tó bá wá ṣẹ́ nílé ayé ẹ̀ kò ní ṣẹ́ láwọn tó ṣàánú ẹ̀ lórí lórúkọ Jésù. Kò ní ṣẹ́ mọ́ mi lórí, kò ní ṣẹ́ mọ́ ní bọ́dì lórí nínú wa. Nítorí Ọlọ́run mú láti tú àṣírí Àgbàlá Gabriel.
fún gbogbo èyí tẹ̀ sọ pé wọn ò mọ̀re ìyá àbèjì ọmọ aráyé ò mọ̀re ẹgbẹ́ ọ̀kan tí ìyá àbèjì yìí sọ for so many of you mo rí tẹ̀ nǹkan updates from landlord to tenants ṣé yìí gbàdúrà kẹjẹ landlord nínú igbó kìjìkìjì ṣé gbàdúrà àwọ̀ ẹ̀fúnra yín no life nothing in that place you move there no life for you again nígbà tó ayé ẹ̀ ti pín ni it's not even a retirement area but most of you are quick to say ṣẹ́rí kìíní kan kí ló ṣe oore tó fi rí owó fún rẹ̀ kò ṣe oore fún anybody woman yìí ní it is an estate woman ìyá àbèjì yìí ó ní bóun ṣe gbọ́ tó bẹ́ẹ̀ yẹn get in touch pẹ̀lú òun pé Agbala Gabriel ló fún òun ní oyún kò dé gba ọmọ kò tọ́jú àwọn ọmọ woman yìí drive láti Èkó mi ìmọ̀ tó ń gbé bóyá Èkó ló ń gbé bóyá ó ní ṣá òun lọ sí Ìbàdàn ó ní tẹ bá débi tí màá yìí máa ń polówó yẹn ó lè ṣe máa rí another 1 hour máa gbé ọ̀kadà ní títì ọ̀kadà 1 hour no wonder táwọn ìdí ní 3,000 lówó ọ̀kadà tó máa gbé yín within that estate are you according ṣe bí I told you nígbà tí ọmọ ìyá àbèjì ọmọ aráyé lè wá sọ fún wa ó nínú igbó níbẹ̀ nígbà táwọn dé débẹ̀ òun sọ pé àwọn ò fẹ́ ilé ìyá ti ní ó ti nílẹ̀ òun nílẹ̀ nìkan tẹ́ bá dáwọ́ fáwọn àwọn alọ́kọ́ ilé síta bàbá yìí ní no the only way you can get money on this platform is for you to get a land here I'll give you a land wàá mọ̀ pé ó ń build empire ẹ̀ díẹ̀díẹ̀ ọmọ kékeré tó ti ní ọgbọ́n olè lórí yahoo without laptop ni bàbá yìí ṣe fẹ́ iye èèyàn tẹ́ ẹ̀ mú yahoo without pen smooth operator ní Agbala Gabriel ó jókòó ó wo vulnerability àwọn èèyàn ó wo òkòlù táwọn èèyàn jẹ́ ó dẹ̀ wo àwọn èèyàn tó jẹ́ pé wọ́n dé genuine givers bó bá ṣe sọ̀rọ̀ yìí genuine givers will still give bó bá ṣe sọ̀rọ̀ yìí sẹ́ àwọn èlòmí tẹ́ pé wọ́n ti wò pé wò I will give they will give they might not get giving but they will give others because àwọn yẹn naturally they have charitable hearts kò sí tẹ́lẹ̀ sọ wọn lè rí ọmọlàkejì wọn kó sunkún wájú wọn tó bá kú wọn náírà lọ́wọ́ wọn wá fún ọmọlàkejì tó ń kéde bọ́lá ṣe dáhùn yẹn nìyẹn ó wá lo opportunity yẹn ó wá fi lu jìbìtì àwọn èèyàn ẹlẹ́dàá àwọn ọgbọ́n abìẹ́ wọ́n máa yẹ ní kóun tó dé inú ibi tó lóun kọ́ ṣọ́ọ̀ṣì sí tó kó àwọn èèyàn sí ó ní 1 hour lórí ọ̀kadà. He now saw you ẹwọ́n tẹ́ ń pè pásítọ̀ o ó fẹ́ lọ bá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pé ọmọ tó bímọ fún ẹ o lè pe ẹni pásítọ̀ ó lóun kọ́kọ́ ti débẹ̀ wọ́n jẹ́ kó òun rí òun pẹ́pẹ́pẹ́ olúwa mi ò sí around ó ní ọ̀tùbà tóun wá ju òun lẹ̀ pé tẹ́ ẹ̀ bá jẹ́ kí n rí ẹ máa gbọ́rọ̀ olúwa yín lórí social media lọ́la ló wá ṣe jáde sí i what was he hiding nígbà yẹn tí ò jẹ́ kí n tó fẹ́ rí ìyá àbèjì ìyá àbèjì ya twins glory kí ló kọ àwọn ọmọ alálùbáríkà yẹn kí ló kọ àwọn ọmọ yẹn ya twins àwọn ọmọ tó máa ń ṣe skit yẹn ni o apart from ìyá alájẹ tó kọ́kọ́ tú gbogbo àṣírí yẹn síta woman yìí náà wá ṣe ìjáde sọ tiẹ̀ now woman yẹn wá ní òtí tóun wá sọ fún ẹ pé tóun wá sọ fún wọn tóun fohùn sílẹ̀ pé àṣírí ọ̀gá yìí máa tú síta twins love God bless you ma ló ṣe wá jáde níbi tí máa yí proud sí ẹ̀ńtẹ́ ń kówó yín lọ fún ẹ̀ńtẹ́ ń pè ní èèyàn ọlọ́run ó ní kó wá báwọn nínú mọ́tò kó mú wá báwọn nínú mọ́tò woman yẹn ní mọ́tò tó já ní ọjọ́ náà ó ní ó ń kọ́ ní mọ́tò tí most of you ò ní nílùú òyìnbó most of you how many year wo lẹ̀ ń lò 2025 ní mọ́tò tó wà nínú ẹ̀ ní ọjọ́ náà lọ ẹ̀yin tẹ̀ ń sẹ́ǹdì owó sí Àgbàlá Gabriel ẹlòmíì mọ́tò 1995 ló ń lò ń bí tí kì í rọmi sí ló ń lò ń bí ọlọ́run bò wá láṣìírí ni pé ò bá lò tí rọmi sí kò sẹ́ni tó rí ẹ ò bá lò jíìpù kò sẹ́ni tó rí ẹ ń táṣìírí yín fi ń bò ń bí nìyẹn ẹlòmíì inú yín ẹ bá lọ Nàìjíríà ẹ má lọ rẹ́ǹtì mọ́tò ni
ẹ ní mọ́tò ara yín bíi tèmi báyìí ẹ máa lọ rẹ́ǹtì mọ́tò ẹ wá fún ẹ tó máa ra mọ́tò tiẹ̀ nínú owó tiyín ló fi ń já 2025 2026 ó sọ̀rọ̀ ẹ̀dẹ̀ Ọlọ́run ó jókòó sínú mọ́tò ọ̀hún mọ́tò tí gbogbo yín tẹ́ ẹ̀ ní lọ́wọ́ tẹ́ ẹ̀ nírú ẹ̀ ó wá jókòó ní kó lọ pé woman yẹn wá. The woman said when she got there tóun débẹ̀ tóun tún lọ bá nínú mọ́tò Olúwa mi ó ló ní kó gba gbogbo fóònù ọwọ́ òun. Who does that? ẹ tí ọmọ ìsọ̀rọ̀ ẹ̀dẹ̀ Ọlọ́run yín ẹ wá ní kó má sọ̀rọ̀ síta káwọn èèyàn fi sílẹ̀ ta ni ò ṣẹ̀ṣẹ̀ rí obìnrin ẹlẹ́jẹ̀ ẹ̀rìn ó so Jésù mú ẹ̀jẹ̀ stọ́ọ̀pù obìnrin tó ṣe àgbèrè wọ́n ní kẹ́ ju ògo fún gbogbo wọn ju ògo sílẹ̀ gbogbo wọn ju òkè sílẹ̀ kò sẹ́ni tí ò ṣe lẹ́ṣẹ̀ èmi tí mò ń sọ̀rọ̀ yẹn lẹ́ṣẹ̀ ni mí ṣùgbọ́n tó bá yìí kan tí ò da ẹ sọ síta ẹ má jẹ́ ká máa ṣe nígbà tẹ́ pé ẹ fẹ́ káwọn èèyàn ṣàwá sórí pláfọ́ọ̀mù yìí kọ́ wò ó bígbà tẹ́ pé ẹ̀yin nìkan lẹ nice it is unfair ẹ sòótọ́ ọ̀rọ̀ tẹ́ ẹ bá fẹ́ dá sí tẹ́ bá fi pé wọ́n ti bàjẹ́ tó ẹ dákẹ́ ẹnu yín ẹ má wọ̀rí ẹ káwọn tó máa tó ń sọ̀rọ̀ lọ kó máa sọ lọ. Don't condemn people. Do not condemn anybody speaking against his atrocities. Ó wá jókòó sínú mọ́tò àbí ẹ̀dẹ̀ bá mi mute. Ó wá jókòó sínú mọ́tò ó wá ní kọ́ lọ pé woman ó tún wá ní kí woman yẹn kó mú gbogbo fóònù ẹ̀ káwọn bọ̀ìbọ̀ì tó ń lù lójoojúmọ́ kó gba gbogbo fóònù owó woman yẹn. Ó kọ́kọ́ ní òmò woman yẹn tani òmò yá bèjì tó bá ní woman yẹn come on agbẹ̀rẹ̀ nothing. Ìwọ ló sọ̀rọ̀ ẹ̀ di something. Ọba ń dùn yín tẹ̀ bá lọ ní gbèsè tó kàn mí. You are nothing. Woman yẹn orí ìyá bèjì kò sẹ́ tó máa lóun ò mọ woman yẹn mi ò mọ ẹni tó máa ní ìyá bèjì tó máa lóun ò ní mọ̀. Àti tí ò bá pọ́pùlà àwọn ọmọ ẹ ti gbéga Ọlọ́run àjẹ́ gbogbo ọmọ gbogbo wa lórúkọ Jésù. Ṣé máa rí ìyá àṣàkẹ́ máa lẹ́ẹ̀mọ́ ni ọmọ ti sọ́dọ̀ lórí eré gbogbo ọmọ wa sọ wá lórí eré lórúkọ Jésù. Ṣé wá ní ìyá túwìsì ẹ ní ẹ̀mọ́ ní society. Àbòsí yóò ṣe thank you say ìṣẹ̀mí o àbòsí yóò ṣe ó mọ̀ ọ́ but first fi proof pé who are you. Now the woman now had to introduce herself to you. Èmi ni ìyá àbèjì mo tiẹ̀ ti support yín rí níjọ́ kan tó lẹ̀ jalè mo help yín mo bá yín mo sọ̀rọ̀ mo bá yín mo gbèjà yín nígbà tí mo yìí dé ló ṣe wá ní woman yín láti ní kọ́ lọ mú because oníkọ́ gba fóònù woman yẹn ṣé owó ẹ̀ bá mú Àgbàlá Gabriel why torí kọ́ máa pa fóònù kan tó dọ́dọ̀ ẹ̀ ṣé wọ́n jẹ́ DSS ni who are you àti tọ́lá ní who is Àgbàlá Gabriel torí kọ́ máa mú fóònù kọ́ máa pa wọn ò ní láti mú fóònù dọ́dọ̀ ẹ̀ who are you pírẹsidẹ́ntì Tinubu kò ní kọ́ pa fóònù àwọn tí ẹ̀ gbọ́ngàn tó bá jẹ́ wọn náà wọn ń jókòó tì wọn ò ní kọ́ pa fóònù ìwọ ní kọ́ pa fóònù because ohun nǹkan tó ń ṣe oníkọ́ kọ́kọ́ fóònù sílẹ̀ tí ò bá ṣe pé àìfẹ́ni pé ní àìfẹ́yàn pé yàn gan o ti sọ̀rọ̀ ẹ̀ dípò ṣe jẹ́ wọ́n máa ní òun tó wá kó fóònù lẹ́gbẹ̀ẹ́ tó bá tẹ̀ jáwọ́ fóònù ní ẹ̀rọ òkè mo ti gbọ́ o wá ṣe ń listen sí you denied initially ó kọ́kọ́ gbọ́ pé mo mẹ́tọ́ ń sọ ọ̀tún àti wọ́n máa wá bẹ̀rẹ̀ sí lọ́dọ̀ àṣírí yẹn á tún síta o ọmọ tẹ́ ẹ fún lóyún ọmọ tẹ́ ẹ pa ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn tìbí ọmọ tẹ́ ẹ fún lóyún alàgbà ọmọ kékeré tẹ́ ẹ fún lóyún tó bí ìbejì fún yín ló ṣe wà ní so kí ni ká ṣe sí you accepted that those children were yours and then she said báwo ni ṣe máa tó lóyún because ìyá ń jẹ ọmọ yìí ẹni tó bí ìbejì fún yín kí àti tọ́ ọmọ kan as a single mother kò easy dèpòdépò ẹ̀ tó ní méjì ẹ̀ tó ní ìbejì kékèké méjì tí ò rí légbé tí ò rò jẹjẹ as wicked as you are you now give them condition pé anybody gbọ́dọ̀ anybody sọ̀rọ̀ wàá ṣe ẹ̀tọ́ fún wọ́n máa ń níjọ́ yẹn tó máa kú ó ládùúrà ló ti padà sẹ́kọ̀ọ́ níbi tí bẹ̀rẹ̀ bá jẹ́ ibi tí gbogbo yín tẹ̀ sọ pé wọ́n kọ́lé fún ìyá àbèjì ọmọ aráyé le ọlọ́mọ yẹ ká.